kóòtù ajíire pátápátá nílé lóko lẹ́yìn odi. Mo kí ẹ̀yin ìyálàyà mi yàlàyàlàyàlà káàkiri gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin bàbá ńlá kú bàbá ńlá bàbá mi káàkiri àgbáyé. Mo kí wa sídìí ìyá, bẹ́ẹ̀ ni mo kí gbogbo wa sídìí bàbá. Orúkọ tèmi ò yípadà, Yèyé Dára Kòwé kòkòkò òní mò ń jẹ́. Mo kí gbogbo wa, a kú iṣẹ́ lọ́tùn lósì, a kú kó lè dá tí gbogbo wa jọ ń bá kiri. Lórí ọ̀rọ̀ interview tí ó ṣẹlẹ̀ láàrin bàbá wa Kọ́lá Olóòtú àti bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho tí ọ̀pọ̀lọpọ̀ tó gborun lójú wọn, tí inú ọ̀pọ̀lọpọ̀ òdù tó sì kó ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn sókè. Kí n tó máa bẹ́tò yìí lọ láti ọ̀dọ̀ bàbá mi Chief Sunday Adéyẹmọ Ìgbòho, wọ́n ní kí n ṣe gbogbo wa pẹ̀lẹ́ o, wọ́n ní kí n kí wa kí n kí wa o, wọ́n ní kí gbogbo wa ká fi ọkàn balẹ̀, wọ́n ní pínrín kò sógun kò sí wàhálà. Àwọn ọ̀rọ̀ kankan wà tá a ní láti sọ lórí àwọn ìgbésẹ̀ kan tí àwọn ń gbé. Ó lè má hàn sí ọ̀pọ̀lọpọ̀ wa ìdí tí wọ́n ṣe pé àwọn èdè kankan. Àwọn èdè kankan tí wọ́n pè tí ọ̀pọ̀lọpọ̀ yín sọ wípé ọba ti má pe irú èdè yẹn, ọba ti má sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn síta tó kó wa lọ́kàn sókè pé àwọn àṣírí ọ̀rọ̀ ni kò yẹ kán pèdè yẹn. Ẹ ṣé gbogbo wa rí. Gbogbo wa pátápátá ta kọ́kọ́ sókè, ta pè káàkiri àti ta ṣe fídíò ta ṣe everything. Ìfẹ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho ni gbogbo wa ní. Kò kúkú sí nǹkan kan tí wọ́n ń gbé fún wa, ṣùgbọ́n jẹ́ ní ìfẹ́ ta ní sí wọn, a fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ sí wọn. Ó ní gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀. Àwọn náà sì mọ̀. Ìdí nìyẹn tó ṣe ní kí n sọ fún gbogbo wa pé ẹ má kọ́kọ́ sókè o. Pínrín kò sí wàhálà kankan. Àwọn èdè kankan tí wọ́n pè ń bẹ̀ yẹn tó kó wa lọ́kàn sókè, kì í ṣe wípé wọ́n kàn déédéé pèdè yẹn. Nǹkan kan ló bí nǹkan kan. Bí wọ́n dẹ̀ ṣe sọ fún wọn wípé kí wọ́n pe èdè yẹn, òun ni wọ́n pè é. Ẹ jẹ́ ká ṣe báyìí. Ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà ń bẹ̀ tí kò yẹ kí wọ́n pè lédè. À débẹ̀. Ẹ wá jẹ́ kí n sáré play àwọn voice yẹn kí a mọ ibi tí à ń lọ gangan. Tọmọtọmọ àbáyọ̀kan tó lọ jẹ́. Ẹ bá mi sọ̀rọ̀ kan. Ẹni báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbà ní láwo ni ní gbogbo gbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́fi wálẹ̀ wá gbìyà wa. Ẹni bóòlẹ̀ lórí lára yìí. Ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ fún mi tó dẹ̀ dùn mí lọ́kàn gidigidi gan. Ṣùgbọ́n lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ lọ sẹ̀yìn lọ́wọ́. Bẹ̀rẹ̀ fẹ́ kí gbogbo yẹn understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí mi wọ́n ti gbé kúrò bẹ́ẹ̀. Tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀, tí wọ́n bá fàyè gbà mí kí n lọ mí ìbéèrè lọ́wọ́ ẹnì kankan, wàláhì mo gbọ́ arúgbó lọ́tọ̀ lẹ́nu mi lọ́dọ̀ máa ń lọ síbẹ̀, máa dẹ̀ lọ sí gbìyànjú mi tí mo dẹ̀ mọ̀ pé tí n bá lọ bẹ̀ àlàáfíà ìjọba ń Kwara yìí. Ẹ ní ìdúró lọ́tọ̀ lọ́wọ́ ẹnì kankan. Wọ́n gbé wọn tẹ̀dí ẹ kúrò lórí mi. Tí ẹ bá gbọ́ níwọ̀nba ilé tí ìwà àtẹ̀mí ti gbọ́ nínú interview yẹn, wàá rí wípé wanted kan gbé kúrò lórí wọn ní Chief Sunday Adéyẹmọ ṣáà hámà lé lórí. Èdè tí wọ́n ṣáà rán mọ́nu ń bẹ̀ yẹn ni wípé àwọn gẹ́gẹ́ bí ìkan lára àwọn ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tí nǹkan kan ò gbúdọ̀ yígi lára ìran àwọn káwọn dẹ̀ wà láyé, kì í ṣe àwọn nìkan wọ́n pọ̀. Àwọn bí àwọn ará Kwara ṣe ṣe fídíò tí wọ́n ṣoríṣiríṣi fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wọn, gbé àwọn èèyàn dìde láti kàn sí wọn tó ń béèrè fún ìrànlọ́wọ́ torí wọ́n mọ̀ wípé ẹni tí Ọlọ́run mi ọba òkè tí ó gbà fún òun ni Chief Adéyẹmọ. Bí tó bá wá bá wọn dá sí ọ̀rọ̀ bandit yìí, a fẹ́ níyànjú, a fẹ́ tètè calm down ju bí ó ṣe wà yìí lọ. Òun ló mú bàbá wa Chief Adéyẹmọ Ìgbòho pariwo síta wípé àwọn ò lè wá, kó má dẹ̀bẹ̀ ni wípé ìka ní, tó bá jẹ́ Ìbàràpá ni, bó bá jẹ́ Ìgbòho ni, Ìgàngàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó bá jẹ́ Ọ̀yọ́ state ni a ti débẹ̀. Àwọn àlàyé yìí ni bàbá mi Adéyẹmọ try láti jẹ́ kó yí ọmọ Kwara àti gbogbo ọmọ káàárọ̀ oòjíire pé kì í ṣe páwọn bínú yín o, àbí ó ní ìkùnsínú kankan, àbí torí pé ó jẹ́ Kwara kò ń ṣe Ọ̀yọ́ o. Wanted tí ìjọba gbélé wọn lórí, òun ni ò fàyè gbà wọ́n. Ẹ jẹ́ a máa gbọ́.
ò sí ilé ọmọ Yorùbá ni wà ilẹ̀ Yorùbá dẹ̀ níbi tí wọ́n tẹ̀sùn àṣọ yẹn àgbà àwọn tí wọ́n lọ tó àwọn Fúlàní tó wà ń Kwara àwọn ò mísì gidi tó bá dẹ̀ mísì gidi gan lọ àwọn láyà ṣẹ́bí bọ̀ náà gbé lọ́wọ́ ọkọ̀ ń dẹ́rù bá sójà tó ń dẹ́rù bá ọlọ́pàá tó ń dẹ́rù bá dé ẹ̀sìn Fúlàní ti pólísì méjì báyìí àwọn kan jẹ́ àwọn èèyàn rí tí wọ́n ń ṣòro tí wọ́n ń ṣe dáadáa àwọn yóò gbé là ń sọ pa wọn àwọn Fúlàní tí ẹwọ́ yẹn mi tó ti gbé tó ti padà nínú Kwara yóò gbé àwọn tó ń pa Kwara yẹn ẹbí ọmọ kẹta àwọn Yorùbá kò sí nǹkan tó fẹ́ mú gbogbo wọn Yorùbá báyìí ká dìde lọ bẹ̀ tá à ń pẹ́ àwọn alákọ̀ọ́ni tá à ń pẹ́ àlẹ́ sí balẹ̀ sáwọ́ báyìí kí gbogbo ẹ̀rọ àsìkò yẹn ká fèsì Kwara yẹn ni tí wọ́n tẹ̀dọ̀ bá sí lórí tèmi tí mo lè rìn tí mo lè yẹ bí mo ṣe yẹ tẹ́lẹ̀ mo fi Ọlọ́run tó ní ẹ̀mí ìdùgbò láti dé Kwara yẹn. ẹlẹ́yìn dúró kẹ́ni kankan ó pè é tẹ́ fi lọ. ní pẹ̀lú òdòdó tí ò bá sí wọn. tí ẹ bá gbọ́ gbogbo àwọn àlàyé tí bàbá Kọ́lá Olóòtú àti Chief Igboho jọ ń fi ọ̀rọ̀ jomi tó rọ̀rọ̀ ńbẹ̀ ẹ rí wípé èdè kan ni wọ́n ṣáà ń pè ńbẹ̀ ẹ gbé wanted kúrò ẹ gbé wanted kúrò gbogbo wa ta wá fòfẹ̀rẹ̀ lórí social media ìbá ti má sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ jù ó ti ṣe kinní kan jù ó ti ṣe kinní kan jù ṣé ẹ̀yin ò gbọ́ ibi tí wọ́n ti ń ránṣan mọ́ wanted kan gbé kúrò wanted kan gbé kúrò bó bá jẹ́ wanted kan gbé kúrò yẹn nìkan lẹ rí mú níbi ibẹ̀ yín tẹ́ fò sórí social media kẹ́ ẹ máa bá wọn pariwo pé kí ìjọba kó jọ̀ọ́ kí wọ́n gbé wanted kúrò lórí wọn a mọ̀ wípé òtítọ́ lẹ gbé dání a sì mọ̀ wípé kì í ṣe about traffic a mọ̀ wípé kò ṣe nítorí traffic òun ni gbogbo ó ti sọ̀rọ̀ jù ó ti ṣe kinní kan kò mọ̀rọ̀ sọ kò máa gbé kalẹ̀ kò ṣe kinní kan ẹ jẹ́ ká máa rárá fi gba ọ̀rọ̀ ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ wípé ẹni tó bá bàbá yìí òun ló mọ̀ o èmi rèé lábẹ́ ọkọ mi ìwọ rèé lábẹ́ ọkọ tiẹ̀ ẹ̀yin dádì wa ẹ̀yin rèé nínú ilé yín lábẹ́ ayílẹ̀ lọ́dọ̀ ìyàwó yín tó ń bomi rin yín tẹjọ́ ń bomi rin ra yín ẹjọ́ sọ́mọdé yẹmọ́ lè ní ṣó ní ìfọ̀kànbalẹ̀ tẹ́yìn ní ṣé wọ́n ló pààyàn náà ìjọba ṣe gbé wọ́n tẹ̀dílé wọn lórí ṣé wọ́n náà lọ rọ́ọ̀bù ọ́n lọ jalè ni wọ́n ṣe gbé wọ́n tẹ̀dílé wọn lórí ṣé wọ́n náà ṣe jàgídíjàgan níbìkan náà ṣe gbé wọ́n tẹ̀dílé wọn lórí torí kí ni wọ́n ṣe gbé wọ́n tẹ̀dílé wọn lórí torí wọ́n dìde fún ọmọ Yorùbá kọ́kọ́ má pa wá ó ní wọ́n ṣe gbé wọ́n tẹ̀dí yẹn síbẹ̀ o èmi rò wípé bá a bá ṣe wá ro gbogbo interview yẹn ta wá wò ta fẹ́ condemn ọmọ Adéyẹmọ kí ló dé tí ẹ yọ gbogbo ibi èyí tó jẹ́ ẹ̀dùn ọkàn ọmọ Adéyẹmọ tá ẹ yọ sẹ́yìn tó jẹ́ lè tó wù yín táwọn èèyàn máa fi tẹ́ fi máa rí traffic òun lẹ yàn láàyò ń bẹ́ẹ̀ òun lẹ ń pa láruwo ẹ jẹ́ ká gbọ́ fídíò. ẹ rí ọ̀rọ̀ Sunday Igboho olóyè Sunday Igboho nílẹ̀ Yorùbá àti Nnamdi Kanu nílẹ̀ Ìgbò pẹ̀lú peace deal tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn bandit ní north àwọn èèyàn fi ń compare ara wọn kò dẹ̀ ṣe compare ara wọn mọ̀rí tó fi ṣe compare ara wọn bí mi mọ̀rí tó fi ṣe compare ara wọn ṣe é rí ẹni tó ń deal ẹni tó gbé dání ó ní í ṣe pẹ̀lú ìjọba àtẹni tó jẹ́ pé n tóun gbé aburú tóun ṣe ó ní í ṣe pẹ̀lú àwa tálíkà àwa aráàlú ìyàtọ̀ mẹ́mẹ́ ẹ̀ ń gbọ́ mi ìtí Sunday Igboho gbé dání tó fẹ́ ṣe yóò disturb progress wọn ní òṣèlú síbẹ̀ nu ìdínú tẹ́sẹ̀ tiẹ̀ ò fi tètè láforíjìn àbí kó má láforíjìn ìtí Nnamdi Kanu gbé dání yóò disturb progress wọn torí ní táwọn gbéra ni pé ìyà ń jẹ wá ẹja yà lọ sọ pé yíyà lọ sẹni yóò disturb progress tiwọn nínú òṣèlú tí wọn ní pé ìyà ò jẹ yín àyà lọ torí àwọn ń gbádùn sọ̀rọ̀ mi yé àmọ́ àwọn bandit tó ń ṣe peace deal tálíkà ni wọ́n ń pa aráàlú ni wọ́n ń pa sẹ́bẹ̀ ni wọn ò fight ìjọba intanṣe ò ní kájọba láà púpọ̀ àbí àwọn north tí wọ́n ṣe peace deal ọgbọ́n pé wọ́n pa gọ́fìnà ọgbọ́n pé wọ́n jẹ́ ọmọ gọ́fìnà gbé ọgbọ́n pé wọ́n jẹ́ ìyàwó gọ́fìnà gbé tó bá jẹ́ pé ẹ̀yẹ jẹ́ kí bandit kan pa ìyàwó gọ́fìnà kan ò tí peace deal yóò bá wáyé ìyàtọ̀ tó wà ń bẹ̀ nu ní tó bá ń ṣẹlẹ̀ sí tálíkà tí ẹ bá pa ẹgbẹgbẹ̀rún tálíkà wọn ò forí jìn wọ́n. ṣé ẹ ti gbọ́ àlàyé bàbá yẹn ṣé ẹ ti gbọ́ àlàyé bàbá yẹn. tí
wọ́n tẹ̀lé lórí. ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ìjọba kankan. ẹni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ àwọn ọmọ ìyá yín hùn ẹ sì gbéra ẹ lọ ọbẹ̀. bí kò sí nǹkan kan lọ ọbẹ̀. bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe ń gbọ́ wọn tó ń sunkún kíkọ́ wọn lù yẹn. ọ̀rọ̀ ààrẹ Sífàdéyẹmọ ni ò kì í yé yín, ọ̀rọ̀ Sífìgbò ò kì í yé yín, etí tó wù yín láti fi gbọ́ ni kẹ́ máa fi gbọ́. Àwọn Kwara àbí wàá sọ wípé ò rí fídíò tí àwọn bàbá kan kóra wọn jọ tí wọ́n bẹ̀ pẹ̀lú màmá mi Ṣọlá kò gbọdọ̀ kú wípé wọ́n nídìí wọn badly. Ṣé ẹ rò pé ibẹ̀ ló mọ ni? Ṣé mo yẹ àwọn èèyàn tó ti gbé dìde ránṣẹ́ lọ bá wọn? Ṣé mo yẹ kọ́ọ̀lì ìpè oríṣiríṣi láti lè jẹ́ kó yé gbogbo ọmọ Kwara torí àmọ́ nǹkan tá a fi ń ṣènìyàn láyé, kí wọ́n sì lè mọ̀ wípé kò ń ṣe nítorí pé wọ́n jẹ́ Kwara o, tó bá jẹ́ Ọ̀yọ́ náà ní lásìkò yìí bó ṣe máa jẹ́ nìyẹn o. Wanted òun ni ò jẹ́, òun ló fi kó kinní sí wọn lọ́wọ́ àti sí lẹ́sẹ̀ tí wọn fi lè ṣe anything láti fi ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n wọ́n ń jẹ́ kó yé wa wípé ṣùgbọ́n o, tí wọ́n bá gbogbo wa àti Kwara àtọ̀yọ́ àti gbogbo àwọn ọmọ ilẹ̀ káàrọ̀ òjire tá a bá ń pe bàbá Tinubu gbogbo wọn tí a bá bẹ̀ wọ́n ṣáà rí i pé Sífìgbò lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀rí wọn tán lọ sọ́dọ̀ gbogbo lọ́balọ́ba níjòyè. Ṣé kọ̀rọ̀ yìí pé wọ́n ṣe wọ́n ṣúùtì múvì ni? Ṣé rí wọ́n ṣúùtì múvì ni? Wanted yẹn sì wà lórí wọn. Ṣé rí wọn tán rìn yán sàn-án bó ṣe wù wọ́n ni? Ṣé ẹ rí, ṣé bí ẹ̀yin bá lọ nígboro ilẹ̀ Yorùbá, ṣé bí ẹ ṣe rìn yẹn ni bàbá ṣe rìn? Ṣé bẹ́ẹ̀ yín ṣe rìn falala falala ní Sífàdéyẹmọ Ìgbòho wọ́n ṣe rìn falala falala nìyẹn la ṣe rò wípé freedom yẹn ti wà. Ìgbà tó lọ sọ́dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà, Bàmí kẹ́sì ọba kó jẹ́ kó pẹ́pẹ́pẹ́ Bàmí Ọ̀nìrìṣà, the same tí orin yìí ni bàbá kọ lọ́dọ̀ wọn wípé kọ́ bá wọn bá bàbá sọ̀rọ̀, bàbá wa Tinubu, kí wọ́n gbé Wanted nígbà tí ò ṣe wípé wọ́n pààyàn. Lóòótọ́ náà join Yorùbá nation, àwa la lọ pé wọ́n tá lọ bẹ̀ wọ́n sì jẹ́ wa ní o. Tí wọ́n bá jẹ́ wa ní o lọ́dún náà lọ́hùn, a máa sọ nísìnyí pé ṣe bá pé Sunday Ìgbòho kó dá sí wa, ṣe bí wọ́n dá sí wa, ìwọ àtẹ̀mí á máa lẹ̀ wọ́n lóko ni. Wọ́n dẹ̀ wá jẹ́ wa ní o. Gbogbo ìdúró ta bá lè fi dúró tì wọ́n títí tó fi máa gba freedom wọn, mo rò pé òun ló yẹ kó jẹ́ ìwọ àti èmi lógún. Àlàyé ọ̀rọ̀ fún àwọn Kwara ó ń ṣì ní gbogbo eléyìí tí wọ́n ṣe pé ìdí táwọn ò ṣe lè wá sí Kwara nìyẹn torí Wanted yẹn sì wà ń bẹ̀. Even gbogbo àkáǹtì wọn tó yẹ kí wọ́n ti máa mú owó kán náwó kán jẹ kán ṣe bó ṣe wù wọ́n gbogbo àkáǹtì ní ìjọba Nàìjíríà gbẹ́sẹ̀ lé lórí. Ṣé kán má sọ ẹ̀dùn ọkàn wọn ni? Ṣé ìwọ àtẹnitẹ̀ kan ló lọ sẹ́nu ATM tó máa ti káàdì wọlé tó máa wọ́ owó jáde? Kẹ́ni eléni ní owó tó tó bàtàbàtà sínú àkáǹtì kan dẹ̀ gbogbo àkáǹtì so. Báwo lẹ ṣe rò wípé ó ṣe ń jẹun tó ṣe ń mu tó ṣe ń ṣe yùngbà? Báwo lẹ ṣe mọ̀ tó ṣe ń tọ́jú àwọn ìyàwó àtàwọn ọmọ? Ìwọ àtẹ̀mí à ń ṣe láìfù wa bá ṣe. Wanted gbígbélé lórí wọn ẹ̀ ń gbé bàálù ẹ̀ ń wálé ẹ̀ ń jáde. Ẹ̀kẹ́ sí ọ̀dọ́ yìí mò ń gbà wálé. Orí ọ̀fẹ́ lóhùn àtòrí ọ̀fẹ́ ìjọba Bẹ̀nẹ̀ àti tìtàwọn ní ni mo fi lọ tí mò ń bọ̀. Kẹ́sì lórí mò ń gbà wálé o. Tí n bá ń bẹ̀ kó, tí n bá ti ń bọ́lẹ̀ ló Wanted wà ń bẹ̀. Ṣùgbọ́n náà pé mo ti ṣe kéèsì níbẹ̀ náà, wọ́n ṣe kéèsì mi ń bẹ̀. Wọ́n lọ ẹ̀wọ̀n wọn ń bẹ̀. Wọ́n dẹ̀ gbé mi lọ sí court. Wọ́n dẹ̀ gbé mi ò jẹ̀bi mi ṣe nǹkan mi ò pààyàn. Ìjọba Bẹ̀nẹ̀ free mi. Pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn ọmọ Yorùbá gidi àwọn àgbààgbà Yorùbá. Bàbá Kọ́lá Olóòtú, Bàmí Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà, mo ti ń wo program yín láti Àkúrẹ́ lọ́dún tó ti pẹ́ ní OSRC 31% program lórí rédíò, mo ti ń gbọ́ yín. Ṣé rí àwọn interview yín pẹ̀lú ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ó máa ń náwó kan nú. Ẹ̀dẹ̀ máa ń jẹ́ kí ó máa mú ìfúnra dání wípé ẹ̀ ń ṣiṣẹ́ fún àwọn kan. Ẹ pèdè kan níbi ibẹ̀ yẹn wípé àwọn Fúlàní o kì í ṣe àwọn tó ń ṣe dáadáa o. Fúlàní èwo ló ṣe dáadáa? Fúlàní wo ló yà sí ẹ̀yin ọmọ Yorùbá? Torí ọ̀rọ̀ yín ò fẹ́ yé wa. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ lèmi tẹ̀ ṣe ń lọ. Bàbá Kọ́lá Olóòtú, ṣé ẹ rí irú àwa yìí báyìí? Òun ló yẹ ká máa grant àwọn ká máa ṣe interview báyìí tá bá host èèyàn. Kí wọ́n máa wá kó wa kán gbé ẹjọ́ wa wá bá yín torí bàbá àgbà ọ̀jẹ̀ níyín nínú sọ̀rọ̀sọ̀rọ̀ nínú pèdèpèdè. Èmi dára mo gbà fún yín ó bá mi. Nítọ́jọ́ orí mo gbà fún yín ẹ jù mí.
ní ti ká bọ́ síta ká pèdè ká sọ̀rọ̀ àwa tí wò yín àti ìbòbóyá máa sọ̀rọ̀ láyé èmi gbà fún yín tó já sí wípé ẹ ti ní baba ńlá experience ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé presentation sọ̀rọ̀sọ̀rọ̀ ti ayé ìgbà yẹn nísìnyí ó ti yàtọ̀ bàbá nǹkan tẹ́ ẹ ti fẹ́ mọ̀ nìyẹn kẹ́ ẹ adjust bẹ́ẹ̀ bá máa ṣe courses ní online láti lè wà updated bẹ́ẹ̀ ṣe máa present especially tẹ́ bá fẹ́ grant interview tẹ́ ẹ fẹ́ host èèyàn ẹ ní láti ṣe èèyàn ń dàgbà jù lọ ṣe rí nǹkan tẹ́ ṣe láàrin ó kù díẹ̀ káàtó lábẹ́ bó ti ń wọ̀n orí tẹ́ mọ gbogbo bó ṣe ń lọ kò yẹ ká béèrè irú question bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ṣe Sunday Adéyẹmọ Ìgbòho wípé wanted adé ń rí yín tẹ́ ń wálé tẹ́ ń wọlé tẹ́ ń jáde tẹ́ ń ṣe kinní kan gbogbo nǹkan tójú bá rí kọ́ lẹ́nu ń sọ àgbà nìyín ó kù díẹ̀ káàtó ok ẹ fẹ́ kí gbogbo ayé mọ̀ gbogbo èèyàn náà ti mọ̀ tẹ́lẹ̀ kí ni má jà gbọ́ bẹ́ẹ̀ ẹjọ́ kí ni má jà gbọ́ nínú wípé mi ò gbà ti Nàìjíríà wá àlàyé ọ̀rọ̀ ni àlàyé yẹn mo dẹ̀ máa ṣe fún gbogbo ẹ̀yin ìyálàyà mi tí ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ gbé òtítọ́ èmi ò gbé sẹ́yìn Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni máa sọ lálàyé ìdí tí bàbá fi pé èdè yẹn òun ni wípé àwọn èèyàn Kánú ń gbógun mọ many things tó ń ṣẹlẹ̀ ní behind the closed door there are so many things tó yà lè sọ síta àwọn èèyàn Kánú Nnamdi ń gbógun tọ́rọ̀ yẹn fẹ́ bí ogun báyìí wípé bàbá Tinubu fún Chief Ìgbòho ní freedom tó fi rìn tó fi ń ṣe bó ṣe wù ú wáì tí wọ́n ṣe ní rìlíìsì Kánú Nnamdi àwọn nọ́dẹ́ náà ń bá bàbá Tinubu pọ̀ wàhálà burúkú wípé Ìgbò òun ló ti gbà lọ fún ní freedom ó fi ṣe gbá kan ó fi ṣàwọ́ kan pé kìnnìkan òun ló mú Chief Ìgbòho pé èdè yẹn wípé mi ò gba Nàìjíríà wọlé o gbogbo yín tẹ́ ń gbógun tẹ́ ń dìde ogun tọ́rọ̀ yẹn ti fẹ́ bí nǹkan míì tẹ́ ẹ sọ wípé bàbá Tinubu ti gbọ̀nà kọ́lọ́kọ́lọ́ jẹ́jẹ́lì láti gbé wanted kúrò lórí Chief Ìgbòho pé òun náà ṣe ń wọlé tán jáde no bàbá Ìgbòho ń jẹ́ kó yé gbogbo everybody àgbáyé wípé àwọn ò ní freedom ìjọba bàbá Tinubu ò gbé wanted kúrò lórí wọn wọ́n dẹ̀ sì freeze àkáǹtì wọn kẹ́ ẹ lè rí àrídájú ẹ̀ àwọn ò lè gba Nàìjíríà àwọn ò lè gba Muritala Muhammed Airport wọ Nàìjíríà Kútọ́nù òun làwọn ń gbà ọ̀nà mélòó ló wọ Nàìjíríà tó lè gbà wọlé ẹ̀dá rí bí wọn ò bá lanu kí wọ́n sọ gbogbo àgbáyé mọ̀ wípé Kútọ́nù ni wọ́n gbà wọlé náà ṣé rán ni mo pa ní ṣùgbọ́n tó bá wọlé ṣẹbẹ̀ máa ń rí báwọn èèyàn tó máa pà lẹ́yìn wọn tó máa wà bí táwọn àbí ṣé bó ṣe yẹ kó ṣe wọlé nìyẹn ni wípé ìdí tó tẹ̀ ṣe ń gba Kútọ́nù wọlé ni wípé ìjọba Kútọ́nù wọ́n ní kéèsì pẹ̀lú wọn gbogbo wa la gbọ́ tí wọ́n gbé wọn sẹ́wọ̀n ipe ńgbà tó fa kéèsì yẹn lọ fàbọ̀ Ọlọ́run padà dá sí kéèsì yẹn ó dẹ̀ lójútùú wọ́n gba freedom wọn ní Kútọ́nù òun náà ṣe lè máa gba Kútọ́nù lọ sí many places àti ìjọba ìlú Jámánì tí a jọ wà yìí àwọn ni wọ́n fún wọn ní support ìwọ̀nba rírí tẹ̀ ń rí wọn àlàyé tí bàbá Ìgbòho ń ṣe ń bẹ̀ yẹn nìyẹn kí ló dé tó wá jẹ́ wípé àárín yẹn nìkan ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ dìmú kí ló dé tẹ̀yìn ò bá hámà lórí wanted tó ṣà ń pariwo ẹni kan gbé wanted kúrò ẹni kan freeze account mi ẹni kan gbé wanted kúrò ṣe wá rí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin ìyá mi àti bàbá mi tẹ́ ẹ wà connected sí gbogbo high places ní Nàìjíríà tẹ́ ẹ lè bá wa dá sí kìíní kó fi ní freedom kó dẹ̀ gba kó dẹ̀ kán freeze account ẹ̀ nǹkan tó yẹ kẹ́ bá wa ṣe nìyẹn nǹkan tó yẹ kẹ́ bá wa ṣe nìyẹn àwa mídíà ariwo tó yẹ ká bá pa nìyẹn gbogbo ìyẹn bẹ́ẹ̀ everybody ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n gbọ́ èyí tó wu everybody láti mú bẹ́ẹ̀ òun la mú ẹ̀yin ìyá àti bàbá tó jẹ́ original tó jẹ́ wípé ìfẹ́ lẹni sí wọn pé information yẹn ó lè fa nǹkan tó máa jẹ́ wípé wọ́n á fi sọ wípé kán tó wá wèlé wọn lójú ọ̀nà kó má tún di pé wọ́n wá arrest wọn lọ́nà ṣẹ̀mọ̀ torí ìgbà tó lọ bust ilé wọn lọ́dún tó ní ọdún náà lọ́hùn wọ́n ní interview náà ní Chief Ìgbòho grant wípé tó bá fẹ́ wá kọ́ máa wá lọ́sàn-án o kàn wá lálẹ́ kọ́ sì pọ̀ wá and exactly ìgbà tó máa wá bí wọ́n ṣe grant interview yẹn bọ́ ṣe sọ bẹ́ẹ̀ náà ṣe ṣe gẹ́lẹ́ èyí ló mú àwọn ìyá rere àwọn bàbá rere káàkiri àgbáyé tán fi kọ́kàn sókè wípé information tó tún mú sílẹ̀ ṣáà ní lọ wèlé ẹ̀ lẹ́nu lójú ọ̀nà Kútọ́nù nǹkan tí mo rí ń bẹ nìyẹn ṣùgbọ́n èyí tó ń ká wọn lára tèmi rí tó ń torí ẹ̀ grant interview ni
freedom wọn àti kí tó ní àti kí wọ́n freeze account wọn kí wọ́n lè rí owó ná. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bàbá Kọ́lá Olóòtú nǹkan kan wà tí mo wá fẹ́ kẹ́ ṣe ní tí mo rí nínú interview torí fídíò ètì gùn mi ìfẹ́ kó gùn jù báyìí lọ. Ó níbi kan tẹ́ interview Chief Igboho dé tí wọ́n sọ wípé bóyá wákìlì àbí kí lorúkọ ìkejì ẹ̀ tán lé ní Ìbàràpá tó sá lọ tí àwọn ará Kwara ní pé kó máa bọ̀ tán fún nílé tán fi lọ́kàn balẹ̀. Chief Igboho ṣe àlàyé yẹn fún bàbá Kọ́lá Olóòtú lọ́wọ́ pé ìgbà tí ó dé ibẹ̀ àìmọye àwọn prominent people ló lọ ń kí emir ọba senator minister tí wọ́n welcome ẹ̀ síbẹ̀. Tẹ́ bá notice ẹ rí wípé bàbá Kọ́lá Olóòtú pabẹ̀ yẹn mọ́ wọn lẹ́nu because wọ́n rí wípé tó bá continue láti máa ṣàlàyé yẹn á padà affect ti wọn. Bàbá Kọ́lá Olóòtú ẹ fẹ́ kó affect ti yín ẹ rí bẹ́ ṣe pamọ́ wọn lẹ́nu bí wọ́n ṣe ń tẹ̀síwájú láti ṣe àwọn àlàyé yẹn nípa kinní yẹn wípé àwọn prominent people ẹ ń wèvè ìgbà tẹ́ rí pé wọ́n fẹ́ stop ẹnì kan jẹ́ kó gbẹ́nu kúrò ń bẹ̀. Ìgbà tí ẹ̀yin náà tẹ́ rí pé wọ́n fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́ rò wípé ó kù díẹ̀ káàtó kí ló dé tẹ́ ṣe wèvè pé ká gbẹ́nu kúrò. Now Bami Òòṣà Bami Ìgbòho tẹ́ ẹ bá fẹ́ grant tí wọ́n bá fẹ́ host yín gbogbo question tí host bá ń béèrè lọ́wọ́ yín kọ́ lẹ máa dáhùn kò jẹ́ dandan èyí tó bá wù yín láti dáhùn ni èyí tí ò bá wù yín láti dáhùn ṣe bẹ́ẹ̀ rí wọ́n bí tẹ́ ẹ sọ̀rọ̀ wákìlì tó ń wèvè ẹ̀yin náà lè wèvè láì dáhùn kò sẹ́ni máa mú yín sí kì í ṣe gbogbo question tó bá tró síyàn lóbi interview òun lèèyàn máa ń dáhùn èyí tá bá rí wípé ó máa mú ọ̀wọ́ ọ̀dà ni ẹ wèvè tí interviewer yẹn host yẹn bá ṣì insist ẹ lè jẹ́ kó mọ̀ pé no ẹ jẹ́ ká wèvè kò jù bẹ́ẹ̀ lọ wọ́n múyàn sí èèyàn máa ń gbọ́ sí lórí gbogbo ìgbà ni mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú eléyìí Bami Òòṣà ẹ̀yin náà àti gbọ́ next time tẹ́ bá grant interview because ẹ sọ pé kọ́ máa grant interview èèyàn kọ́kọ́ ló máa grant interview èmi gangan lèmi wọ̀n nífẹ̀ẹ́ lomi ṣe mí o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó lanu ẹ̀ sọ̀rọ̀ ẹ má pọ̀rọ̀ mọ́ lẹ́nu ẹ jẹ́ kó wí èèyàn kì í wà láyé kó má lárùn tiẹ̀ o ṣé ìwọ ò ní tiẹ̀ lára mo ní tèmi lára ṣebí gbogbo yín lẹ máa bú mi ó ti bínú jù ó máa bínú jù ó ti kanra jù ó ti ṣe kinní kan kò séèyàn tí kò sí kùdìẹ̀ kò síbi tí ò sí kùdìẹ̀ ìwọ gan tó ń sọ tiẹ̀ worst ju tiẹ̀ lọ ẹ má jẹ́ kí gbogbo wa bọ́ síta ká wá máa paint ara wa saint ká máa rí bẹ́ẹ̀ ni wípé ẹnu jáwáyà ẹnu wígate ìtútọ̀ ìtúṣe ìkéde kan èyí tó kàn wọ́n gangan tán á mà lé lórí freedom àtàkáǹtì wọn òun ni mo rò pé ó yẹ kí gbogbo wa ká pariwo lé lórí ẹ ṣé o màá dánu dúró lórí eléyìí ṣùgbọ́n tó bá di next time tí bá máa stream àá jókòó àá ṣe àlàyé dáadáa lé lórí bí ó ṣe wù wá má gbàgbé láti bá mi share ètò yìí síta má sì gbàgbé láti drop comment ẹ ire o kàbìtì.